ọwọ́ ti tẹ̀ wọ́n o, bẹ́ẹ̀ ni wọ́n ti wà lọ́wọ́ ìjọba. Àwọn èèyàn kan ní o tí wọ́n dá iléeṣẹ́ tó ń ṣe òwò káràkátà ọmọ tuntun, èyí tí olóyìnbó ń pè ní baby factory. Ikọ̀ elétò ààbò Nàìjíríà àti àjọ civil defence ni wọ́n jọ ṣe àwárí iléeṣẹ́ yìí níbi tí wọ́n ti ń ta ọmọ kékeré jòjòló ní Òkújù Ìládó tó wà ní Badagry nípínlẹ̀ Èkó. Ní òru Wednesday mọ́jú Thursday làwọn ikọ̀ méjèèjì lọ ṣe àkámọ́ fún wọn. Bẹ́ẹ̀ aláboyún 18 ni wọ́n bá lákàtà wọn pẹ̀lú àwọn ọmọdé 10. Bẹ́ẹ̀ ni wọ́n ti kó àwọn òṣìṣẹ́ àti olùdarí ibẹ̀, ìyẹn Joy Okeke àti Raphael Agu, lọ sí àgọ́ wọn fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́. Nǹkan tó jẹ́ ìyàlẹ́nu ni pé nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn olóyún ọ̀hún lẹ́nu wò, èsì tí wọ́n fọ̀ ni pé orí ẹ̀rọ ayélujára ìyẹn Facebook làwọn ti jọ dúnàádúrà, bẹ́ẹ̀ iye tí kálukú gbà yàtọ̀ sí ara wọn. Ìwádìí fi hàn wípé owó tó kéré jù ìyẹn 500,000 naira 1.8 million naira lórí ọmọ kọ̀ọ̀kan. Láfikún, àwọn obìnrin láàrin ọdún 18 sí ọmọ 30 ọdún ni wọ́n wà níbẹ̀. Ní báyìí wọ́n ti kó gbogbo wọn lọ sí ọ́fíìsì NSCDC tó wà ní Badagry division lọ́jọ́ Friday. Bẹ́ẹ̀ kì í ṣe ọmọ tuntun nìkan ni wọ́n ń tà ní fátírì yìí, wọ́n ní àwọn olóyún míì máa ń kó ọmọ wọn mìíràn wá láti ilé fún títà. Alága NSCDC nípínlẹ̀ Èkó, ọ̀gbẹ́ni Adétóun Kẹ́sìnró, ṣàlàyé pé nígbà táwọn dé fátírì yìí, àìmọye yàrá làwọn rí nínú ilé fúláàtì tí wọ́n ń gbé àti pé àwọn olóyún nìkan ni wọ́n wà níbẹ̀. Ó ṣàlàyé pé àdéhùn tó wà láàrin àwọn òṣìṣẹ́ ibẹ̀ àti àwọn aláboyún ọ̀hún ni pé ní kété tí wọ́n bá ti bí oyún inú wọn làwọn ò ra ọmọ ọ̀hún lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn oníbàárà wọn ti wà nítòsí láti ra ọmọ yìí. Kẹ́sìnró túbọ̀ ṣàlàyé pé lóòótọ́ aláboyún 18 làwọn kó dé, ṣùgbọ́n oyún ọ̀kan ti bàjẹ́ mọ́ ọ lára. Ní báyìí àwọn 17 tó kù àti àwọn ọmọ wọn ti wà lọ́dọ̀ àwọn tíwádìí sì ń tẹ̀síwájú lọ. Lára àwọn nǹkan tí wọ́n bá ní fátírì ọ̀hún ni pumping machine, jẹnẹrétọ̀, fáànù, gáàsì ìdáná, bọ́nà, kòkò ìdáná, fóònù oríṣiríṣi, ẹní, nǹkan ìní inú ilé, oúnjẹ tútù àti ìpara àwọn ọmọdé. Kẹ́sìnró fi kún un pé àwọn ti ṣetán àti transfer kéèsì yìí sí ọwọ́ ìjọba fún ìjìyà tó tọ́ lábẹ́ òfin. Bákan náà ni olórí iléeṣẹ́ ọ̀hún, arábìnrin Òkèké, ṣàlàyé pé òun ṣẹ̀ṣẹ̀ dá iléeṣẹ́ yìí sílẹ̀ ní oṣù kínní ọdún yìí ni, nígbà tó ń wá ààyè ńlá láti máa fi ṣiṣẹ́ burúkú ọwọ́ rẹ̀, àti pé láti Ìkòròdú lòun ti wá síbẹ̀. Arábìnrin ọ̀hún fi kún un pé kò sí ohun tó burú nínú nǹkan tóun ṣe yẹn o, látàrí pé àwọn ń bá àwọn àgàn tí ò bímọ wá àtúnṣe sí ọ̀rọ̀ ayé wọn ni. Ó ní ọ̀nà méjì làwọn ní iléeṣẹ́ sí báyìí, ọ̀kan ní Ìkòròdú àti tuntun tó wà ní Badagry yẹn. Ó sì lè jẹ́ pé kò fèsì sí ìbéèrè tí wọ́n bí pé èló ló máa ń gbà lórí ọmọ kan tó bá tà. Ó ní àfi tí agbẹjọ́rò òun bá dé kóun tó fèsì sí ìbéèrè yìí. Àwọn aboyún náà sọ̀rọ̀ lórí bí owó tí wọ́n gbà ṣe tẹ́ àwọn lọ́rùn. Ẹnìkan sọ pé mílíọ̀nù kan lòun fẹ́ gbà tí ẹlòmíràn sì sọ pé tòun jù bẹ́ẹ̀ lọ. Ọ̀kan lára àwọn olóyún ọ̀hún tó ń jẹ́jọ́ ẹ̀ ṣàlàyé pé òun ti ní ọmọ 2 tẹ́lẹ̀ tó wà lọ́dọ̀ ìyá àwọn lábúlé láì rí ọkọ gidi. Èyí tóun fi gbé ìgbésẹ̀ yẹn nìyẹn o. Bẹ́ẹ̀ ni gbogbo wọn jẹ́rìí pé àwọn jẹun gidi táwọn sì ní àǹfààní àti lo fóònù àwọn. Bẹ́ẹ̀ làwọn lè béèrè ìtọ́jú táwọn bá ń ṣe àìsàn. Kódà ẹni tó bá yí ọkàn rẹ̀ padà láì bímọ ní àǹfààní àti lọ sílé níwọ̀n ìgbà tí kò bá ti gba owó. Igbákejì Òkèké, Raphael Agu, fi kún un pé oore làwọn ń ṣe àwọn obìnrin yìí nítorí ọ̀pọ̀ wọn lóyún láì rí olùrànlọ́wọ́, bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ ṣẹ́ oyún ọ̀hún dànù. Ó ní iléeṣẹ́ àwọn fún àwọn obìnrin ní àǹfààní àti ta ọmọ wọn fún àwọn àgàn, àti pé àwọn ní aṣojú tí a mọ̀ sí ẹ́jẹ̀ǹtì tó ń ṣe àtọ̀nà láàárín àwọn lórí Facebook. Bẹ́ẹ̀ làwọn fún àwọn olóyún yìí ní àǹfààní àti ta ọmọ wọn dípò kí wọ́n máa gbé inú ìṣẹ́. Lákòótán, ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn ẹni yìí. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti mú àwọn oníbàárà wọn àti àwọn tí wọ́n ń ṣe ẹ́jẹ̀ǹtì láàárín wọn.